kábíyèsí. Orí ẹ̀ dàrú ni. Ta ló fa sìgá ta ló ń kọ́? Kábíyèsí ẹ̀yin náà ẹ̀ ń forí adé fa sìgá kó lè kí n ṣe báyìí. Táàsì ní ìrìn àfilẹ́wà tẹ́ ẹ wá ń pekú ẹ̀ ń pekú ẹ̀ dájú. Are you mad or something? Kẹ mọ̀ ká mú gbólẹ̀ mú wájọba kẹ tó mú mi wájọba ni. Orí adé can smoke at any time. Ó kọ̀ gùn bí fẹ́ẹ̀sì ilé olówó ni o ní sense. Kí nìkan tó tẹlẹ̀ gangan tá a fẹ́ dá? Kábíyèsí ẹ̀rọ ọmọ tẹ́ ẹ rí lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ ẹ rí. Ni mò ń rí dáadáa orí ẹ̀ dàrú. Ìtòjú ọ̀hún nígbà bẹ́ẹ̀ tí ń ṣe yìí ni. I can see him clearly now. Ṣé bóun ló ṣojú dúdú bí abo ọ̀nà kì í? I can see him now. Ẹ̀rí lóòótọ́. Ṣé bó ti wà yìí? Iṣẹ́ wo ló ń ṣe aṣọ ẹ̀rọ ẹnu rẹ fún kábíyèsí? Iṣẹ́ tó ń ṣe. Young man, mo like tó bá mú young man wá sọ́dọ̀ mi. How are you? I'm able, kábíyèsí. What do you do for a living? I am a doctor. Wonderful. Yes. A professional one at that. Doctor wo jáde lọ́wọ́ pé doctor ni. Ẹyin ọmọ jàre, are you a surgeon? No, I'm not a surgeon. You are not a surgeon. Family doctor? I'm not a family doctor. They don't know anything. Oh. I am a gynecologist. Wonderful. Kò ní dáa fún ọ pẹ̀lú lọ́tọ̀ pa. Ìwọ wo ń gàdí? Gàdí wo ta ń sọ gàdí? Kábíyèsí ìmọ̀ ẹ̀yọ́ yún ni o. Really? Actually, kábíyèsí, we have ODOGU spender, ODOGU abortion. Firstly, mo ti ní kó má máa ṣe bí onílù tí ò rí ṣe. Ìtàn máa ní ọ̀gá gynecologist kì í ṣe Gani ló ń jẹ́. Ó máa ń dojú tì mí olóyè. Will you shut up? Are you mad? Orí ẹ̀ dàrú. Ibo ló ti rí wèrè yìí gan? Tó ṣojú dúdú bí ìgbẹ́ àgúnmu yìí. Are you mad? Wájú ta ló rò pé ó wà? Ológbòdò pápó pé ọkùnrin ogún o. Má parọ́ sìgá lójú ẹ̀ yìí sí mà. Gbọ́, wọ́n ní o máa ń remove pregnancy àwọn ọmọ ìlú wa. That's what I do. Ṣé ń gbọ́ wèrè? Ọ̀rọ̀ pé kinní kọ́ o, bó ti wà yìí, kí oyún pé oṣù mẹ́sàn-án ni mò ń ṣe. Àlẹ́ nìkan níjọ́ ní ọdún márùn-ún lọ́dún lọ́nu rẹ̀ òun ló ṣe. Ìmọ̀ yọ gbogbo ibi ọmọ báyìí mọ̀ yọ tẹ́yẹ́yẹ́ ni. Tí èèyàn bá wá ń bímọ lọ́wọ́ ńkọ́. Kábíyèsí bí kórìí ọmọ ti jáde báyìí yóò sì ṣẹ́yìn mọ́tò ńlá. You get it? Wonderful. Tí. Sórí bó ṣe wá wà yìí, màá fẹnu járáàkì àlùbáríkà ara ẹ̀. Wàá ní kí ló ṣe yí fún? Ìdájọ́ mi kẹrè. Ìrẹ́ kọ́kọ́ dájọ́ fún náà. Kábíyèsí ẹja lé kóòlù. Ẹja lé kóòlù gbogbo rẹ̀ bá a dúró yóò pàlúrun. What for? Wọ́n sọ kí ni? Wọ́n fọ etí ẹ̀ yóò yá wèrè. Màá ti lọ sìgá bọ̀ ẹlẹ́nu kí ló ṣe é? Mo ní kó o dájọ́ òdẹ́ ń dájọ́ wèrè. Oníkúrú náà tó ní inú òun ò dáa báwo ni ta ẹ ṣe rí? You are a very stupid olóyè o, I am sorry to say o. Tìyín náà kó ó kúrò ní báwo. Now ìdájọ́ mi rèé, ẹ kọ́kọ́ fa gbogbo owó inú àkáǹtì ẹ̀ fà gbẹ, you drain his account. Èmi ó gbà yóò wá, mo gbà yóò wálé, sí ọ̀nà. Mo rò pé làpálàpá mú ẹ lọ́pọ̀lọ́ àbórí ń ta ẹ́. Àkáǹtì ààfin ló máa wọ in my name. Tá a bá wá ṣe yẹn tán, ẹ fa àtọ̀ ìdí ẹ̀, ẹ fà yẹn gbẹ. Kábíyèsí, that would be too extreme. Orí ẹja pẹ̀lú I'm a professional doctor. Kábíyèsí máa ní sùn. Onídàá fún ẹ. Professional doctor náà yọyún àbọ̀ ya wèrè. Kábíyèsí ẹ̀rọ. Are you mad or something? Nàmí kẹsàn-án sí. Kábíyèsí ẹ̀rọ. Nígbà tí ìṣàn tó ní Joshua dé wá ń kẹ̀kẹ́ sẹ́nu àfin. Ẹ mọ̀ pé wèrè ayírí gbà mo lè ṣe adé. Kábíyèsí ẹ má bàjá ẹ má mọ̀ ọjọ́ òun. Tẹ́ ẹ bá wá ṣe yẹn tán, wàá pe àwọn figbó, tinú ẹyin, àléèbá àti agilítí. Ẹ pè tí wọ́n ti pọ̀jù fún báwọn nìkan. irọ́ wọn ò pọ̀jù olórí burúkú lélẹ́yìí. Tọ́ bá wá pè wọ́n tán, wọ́n á wá gbé, wọ́n á bẹ́ orí ẹ̀ dànù. Ẹ bẹ lórí gidi. No! Káàpù ẹ̀ káàpù ẹ̀ wọ́n á bẹ́ káàpù ẹ̀. Yẹn bẹ̀ kòkò ìlérí kòkò adé abẹ́. Sorry, what are we talking about, Ìdérí sir? okú ẹ̀ ni. Kọ́bẹ̀. Ṣègùn ló ní ìdílé ní okú pé yẹn afẹ́mi ṣàwọn kẹ̀kẹ́ sáàfin. Òótọ́ ni kábíyèsí. Ètùtù ti gbà báwọn. Èmi mo ń wọ́gbàlẹ̀ lọ. Pé wọ́n lọ́ọ́ dájú ẹ̀. Awo.